ẹ̀rọ sàn àdúgbò la wà ẹ̀ sàn Àlàkúta Ìdó. ní Apẹtẹ Bẹ́ẹ̀ nílùú Ìbàdàn. bẹ́ẹ̀. Àdúgbò yẹn ó jìnnà gbòòrò díẹ̀ o, ó lágbára díẹ̀. Kí lè sọ ń pa Olúwatóyìn tá a wá sọ́dọ̀ rẹ̀ yìí tí ó fẹ́ rẹ̀ díẹ̀ pẹ̀lú àrùn ọpọlọ, torí pé bí mo ṣe ń wò ẹjọ́ kọ́lé papọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, bẹ́yìn sì jẹ́ landlord òun náà jẹ́ landlady ládùúgbò yìí àbí bẹ́ẹ̀ kọ́, tí ì bá ṣe irẹ̀ tó rẹ̀ ẹ̀ bá jẹ́ mọ́ ṣe meeting ni àbí bẹ́ẹ̀ kọ́ sà, kí lè sọ ń pa ẹ̀. Èèyàn gidi ni, aláwàdà lájọ jẹ́ ní àràǹdì, kò sí ìfàjàgbà, kì í dàdúgbò rú. kì í dàdúgbò rú. Ṣùgbọ́n lẹ́nu bíi ọdún bíi mélòó kan tó kàn débì, a kàn rí pé nǹkan ayé kan bẹ̀rẹ̀, nǹkan ayé ò sí gan tẹ́lẹ̀. Ṣùgbọ́n wà tó tún di pé ó sì bọ́ sọ́wọ́ èèyàn gidi tó bímọ, nǹkan yẹn lọ tá a ti rò pé Ọlọ́run ti gbàkóso. Ṣé kó tó bímọ ni ó ti ná àrùn ọpọlọ yẹn? Kó tó bímọ yẹn kò pọ̀ tó báyìí. Ṣé ẹ mọkọ ẹ̀? Ṣé ẹ mọkọ ẹ̀? Ní ọkọ àkọ́kọ́. Sọkọ ti di méjì ni? Ẹni tó kọ́kọ́ bímọ àkọ́kọ́ fún. Ẹ̀yin o. Ìyẹn máa ń wá bí tó wá máa ń fún lóúnjẹ ṣe gbogbo ẹ̀. Wọ́n jọ ń gbé gan tẹ́lẹ̀ ni. Wọ́n wá sì di pé oníjàde kan máa ń jà tí kìíní yẹn bá ti bẹ̀rẹ̀. A lu ọkọ, a yọ eyín ọkọ. Ni wọ́n ní pé kó máa lọ pé kó kàn máa wá lẹ́kọ̀ọ̀kan. Ṣé tó wá fi ọkọ mi lẹ́yìn kejì? Bó ṣe wá tún fẹ́ ọkọ mi là wá mọ̀. Ṣé ọkọ mi tún wá dúró tí ń bẹ̀ yẹn ni? Kàṣàdé róyún kùn rẹ̀ ni? A lè sọ pé kó kó ẹni tó lóyún ní báyìí. Ẹ̀ẹ̀mẹ́ tó lóyún? A lè sọ pé kó kó ẹni tó ní ni. Ọmọ yẹn wá ń kọ́, kò sóyún kùn ẹ̀ báyìí? Oyún wà ń kùn ẹ̀. Irọ́ o. Kí lẹ wí mà? Oyún wà ń kùn ẹ̀ bó ṣe wà yẹn? Kò lè sọ pé kó kó ẹni tó ní ni. Lọ́la ti bílèrè pé kó tó dípò ó yọ jù báyìí lọ nígbà tó jẹ́ pé òun nìkan. Oyún wà ń kùn ẹ̀ bó ṣe wà yẹn? Pé wọ́n á yarí pé ta ni, mo ti bílèrè kò ṣàlàyé. Ẹ wá gbọ́, ṣèṣe pé ẹ gbọ́ ṣèṣe pé àwọn kan ń wọlé tì ní òru ń bẹ̀ yẹn tán lọ rí bá sùn. Àárọ̀. Irọ́ sọ̀sàn gan wá ni wọ́n kì í mọ́lẹ̀. Ó lè lọ lódidi ọjọ́ mẹ́ta ń gbà mí ọ̀sẹ̀ kan kó má wálé. Ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé ó ṣeé ṣe sá kó jẹ́ pé ọ̀sán gan wọ́n mọ̀ báyìí tó lárùn ọpọlọ sùn? Ṣé ó possible? Kì í wálé ńgbà mí. Kì í wálé. Ẹ jẹ́ kí ìbéèrè mi ó yé yín sẹ́, àní tó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀sán gan ni wọ́n mọ̀. Àárín èèyàn tó wálé lọ́sàn-án gan rí lẹ́yìn pé kó gbọ́kadà wá ó ti dálẹ̀ báyìí ó sì fún wọn lówó. Ta ni wọ́n gbọ́kadà wá? Òun ni ó sátá ọ̀kadà wá láti ìgboro, ìyẹn Tóyìn fún ara ẹ̀. Wọ́n á gbé wá. Wọ́n á gbé wá, á sì dúrọ́pù ẹ̀lẹ́ yóò sì fún wọn lówó. Ẹ̀dùn ṣé àwọn tó wá sún wọn náà ṣé wọn mọ̀ pé ó lárùn ọpọlọ ni? Ẹ mọ̀ bóyá wá alẹ́ tí wọ́n máa fi jọ́ sọ̀rọ̀ náà máa fi ráàyè bá sọ̀rọ̀ yẹ òye wa torí àárẹ̀ èèyàn kó wá máa jókòó tì lẹ́yìn ẹnìkan ṣoṣo tí láti jọ bímọ fúnra wọn kó tán. Kàṣàdé róyún nínú rẹ̀ báyìí. A lè sọ gbogbo wa ti ń bílèrè. Pé ta ń lóyún? Ta ló lóyún? Ó ní àwọn ọ̀rẹ́ níyẹn láti ìgbà tí wọn àti ẹ̀ ti jọ jáde àwọn òrí gbọ́n sùn ọ̀dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan. Ọkọ rẹ̀ tó kọ́kọ́ fẹ́ lákọ̀ọ́kọ́ yẹn ṣé iṣẹ́ wo ló ń ṣe tẹ́yìn mọ̀? Ìṣọ́ pákó ni ọkọ ẹ̀ wà. Ìṣọ́ pákó ti bo Ṣàngó ìlú wà tọ́jọ́ ń gbé bíbá ẹ̀. sọ pé kókó ibi tó wà ní ìṣọ́ pákó rẹ̀. Kí lórúkọ yẹn ń tẹ̀? Kébì. Kàbírù lórúkọ ẹ̀ tó bímọ àkọ́kọ́ fún. Kàbírù ni. Ṣé ìyẹn náà ló gbé ọmọ lọ? Ọ̀dọ̀ ẹni ọmọ máa ń lọ ọ̀dọ̀ ẹni ẹ̀gbọ́n lẹ́kọ̀ọ̀kan. Òun ló máa ń rìn àjò ẹni. Ṣé òun àtẹni ẹ wọ́n jọ wà nínú ilé kó tó di pé àìsàn ọpọlọ yẹn dé? Àìrọ̀ òǹgò kò mọ̀ tẹ́lẹ̀. Ìyẹn ọkùnrin Kàbírù yẹn kò mọ̀ pé ó yà nǹkan kan ń ṣe pé Tóyìn ní àrùn ọpọlọ kò mọ̀. Wọ́n ti fẹ́ra tó kó tó di pé ó mọ̀. A gbọ́ pé àwọn méjèèjì yẹn wọ́n lọ sí rẹ́gísírì nígbà tó fẹ́ ṣègbéyàwó àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé rí nọ́mbà Kàbírù yẹn lọ́wọ́? Nọ́mbà Kàbírù lọ́wọ́ ẹ jọ̀ọ́ máa ẹ jọ̀ọ́ help wa ẹ bá ní nọ́mbà yẹn lọ́wọ́ ẹ nọ́mbà Kàbírù lọ́wọ́. Níbo ló ti ń ta pákó? Ní ìwọ́n bí tó ti ń ta pákó ń sọ pákó ń Ṣàngó. Ṣàngó ló wà. Kàbírù lórúkọ ẹ̀. Kàbírù kí ló ń jẹ́?
òun ló mọ gbogbo ìrìn àjò Kàbírù. Kàbírù Sàlámì ni ẹ Ìyẹn ṣúọ̀ bẹ́ẹ̀ pé ń jẹ́ Sàlámì tó ń jẹ́ nìyẹn ṣá tó yín sọ nìyẹn. ní Kàbírù Sàlámì ló ń jẹ́. Ọtún ló ń jẹ́ ní orúkọ tó ń dá mi. Ó dẹ̀ dẹ́ nọ́mbà rẹ̀ gan máa ìwé wà tó fi lọ́wọ́ dárúkọ yẹn ó wà that means pé ó wà certain pé orúkọ ó yẹn mọ ni. nọ́mbà rẹ̀ lórí gan. ó fún wa nọ́mbà kan arábìnrin ẹ jẹ́ ṣe sùúrù náà ó fún wa ní nọ́mbà kan a pe nọ́mbà yẹn sí nọ́mbà yẹn lọ ṣùgbọ́n kì í ṣe òun olùkóhùn Kàbírù ni à ń ṣe omi tó ń jẹ́ Olúwatóyìn Ọ̀pẹ́yẹmí olóhùn mọ́ ṣùgbọ́n tí n fẹ́ fàyọ́ sí ni pé Kàbírù yẹn Ṣàngó ló ti ń ta pákó. ẹ̀rọ wọn ń ṣiṣẹ́ ní Ṣàngó. Iṣẹ́ wo ló ń ṣe mẹ́? ìsọpá bí àwọn tí ń gbé igi ní sọ́ọ̀mìlì tá ń gbé igi sí sọ́ọ̀mìlì iṣẹ́ pákó náà ṣà ń ṣe ní Ṣàngó. ní Ṣàngó yẹn àwọn èèyàn ò mọ̀ dáadáa nìyẹn. tẹ bá béèrè àwọn yẹ kán mọ̀ wọ́n. sígbà tí òun àti Tóyìn jọ wà bíbáyé àwọn èèyàn wọn wá àwọn ọ̀rẹ́ Kàbírù máa ń wá. wọn ì wá. ẹ mọ fámìlì kankan bíi mọ̀lẹ́bí kankan mọ̀ wọ́n. lẹ́yìn pé bá ṣe jọ wá bì náà la mọ̀ wọ́n láti jọ máa ń ṣe àwàdà jọ sọ̀rọ̀ ládùúgbò náà.